Ramadan lecture bàbá wa Ọjọ́ra la wà tí a ti kàn sí láti ṣe Kábíyèsí TV lónìí tí bàbá wa ń ṣe Ramadan lecture bí wọ́n ṣe máa ń ṣe lọ́dọọdún náà nìyí. Bàbá wa Sheikh Sulaiman Farouk wọ́n ti wà níbi tí a wà yìí tí wọ́n ti darapọ̀ mọ́ wa, wọ́n ní wọ́n ṣe wáàsí fún wa ní ibi tí a wà yìí kí Ọlọ́run kó gbà ní ìbádà fún wa. Kọ́kọ́ fún ojú àgbò yìí láyè náà. Àwọn tí wọ́n fọ́ bàbá wa Mọ̀lánà Dr. Sheikh Sulaiman wọ́n ní kí wọ́n wá jòkó síbi kan ọtí fàyẹlẹ ọtí wá bì. Àwọn kan máa wà láyè yẹn ẹ̀dá àbùkù ní gbọ́dọ̀. Ìwọ tí wọn bá fi sílẹ̀ dìde ń bẹ̀. Ẹ̀dá kù. Ẹ̀dá. Èèyàn lè sùn. Ẹ̀dá kù lórí ànábì ẹ̀dá sọ.